Agogo lohun agogo idẹ, awo mi ròde òde ire. Ìmúlẹ̀rẹ́ ti wá láwo ìṣẹ̀ṣe, awo mi dé awo ire. Èṣù àgùlọ́nà fọ́mọ awo, ọ̀sẹ̀ ìṣúra olúgbòǹgbò mi, awo mi dé awo ire. Ẹ kú kalẹ̀, ẹ kú àtàárọ̀, ó kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ọmọ Yorùbá tó wà lókè òkun àti èyí tó wà níbèrè ọ̀sà, mo kí wa o. Ìyálájà bàbálájẹ́ gbogbo wa ni mo kí o. Ẹ̀yọ́nú. Àwọn wo ní ń yọ́nú, àwọn wo ní ń bínú, àwa èèyàn náà ni. Tí ayé bá rí pé èèyàn ń ṣe ohun tó dáa, tí ẹ̀ ń dùn, ń dán, tí wọ́n bá ń rẹ́rìn sí ọ, ìṣubú rẹ̀ ni wọ́n ń wá. Ẹni tí ń dùn tí ń dán fún kó máa rántí ẹni tí ń fi ẹ̀rín yọ̀ tó fẹ́ káwọn jọ dọ́gba bíi ráìsì o. Yorùbá ní ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ máa ní láárí, èèyàn ni ọ̀jẹ́ o. Ẹ̀rí. Èyí ni ọgbọ́n àtinúdá tí àwọn bàbá wa máa ń dá láti ìgbà ìwáṣẹ̀, tí ọlọ́run ọba ọlọ́lá jùlọ tí sì ń fàṣẹ sí. Èyí ni àwọn olóyìnbó ń pè ní àbíká pè ní potato. Tọ́ ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ sí pé lọ́dọ̀ yín lọ́hùn. Àwọn Yorùbá máa pè ní ànàmọ́. Ànàmọ́ yìí ọ̀nà méjì ló kú sí, pupa ń bẹ, funfun ń bẹ. Ànàmọ́ yìí àti ń bọ̀ á lórí rẹ̀ o. Ó jẹ́ iṣu abàmì. Ọ̀rọ̀ pọ̀ lórí ọgbọ́n sápamọ́ sí lára o. Ìwọ tó bá àwọn ẹlòmíràn máa pè ní ọ̀dùnkún. Ìwọ tó ń jẹ́ ọjẹ́ tẹramọ́ ọ̀dùnkún. Yàyàyàyà o. Ọ̀dùnkún tó ń wò tí wọ́n ń dé tà yẹn, oúnjẹ tó dáa gbáà ni tí yẹn bá rán jẹ dáadáa. À ń bọ̀ wá lórí ẹ̀. Ọ̀rọ̀ kan lèèyàn sọ láyé ọ̀tẹ̀wọ́gbà o tí ó di gbogbo ayé wí. Oúnjẹ kan lọ́ọ́ jẹ láyé ọ̀bọ̀ ọ̀fẹ́ ni ó ní gbogbo ayé ọ̀ máa ṣe jẹ. Ayé ò ní takò tiwa o. Gbogbo wọn abámúlọ́wọ́ ayé ọ̀ máa fẹ́ ni yóò sì máa jẹ́ ìtọ́wọ́gbà látọ̀dọ̀ Ọlọ́run. Ìwọ tó rí i pé àwọn èèyàn sábà máa bínú rẹ̀ láì nídìí. Wọ́n máa bínú rẹ̀ nílé tí wọ́n ti bí ọ ní, nílé ọkọ ni, àbí ìyá ọkọ rẹ̀ lọ́jà lágbàkó, àbí ìyá ìyàwó rẹ̀ lálágbàkó, àbáwọn ẹbí ọkọ rẹ̀ lálágbàkó lọ́ọ́ ṣiṣẹ́ yìí. Bó o torí ara rẹ̀ ṣe é torí ọmọ rẹ̀ ọ̀yà ṣe é sílé. Ọ̀dùnkún tá à ń pè ní ànàmọ́. Ọ̀wà ànàmọ́ yìí pupa, ọ̀wà ànàmọ́ yìí funfun. Ọ̀yà gun kórí lọ́múlọ́mú bó o ṣe ń gun lọ́wọ́ máa ta oyin sí. Bó o ṣe ń gun lọ́wọ́ máa ta oyin sí. Ọ̀wà àwọ̀ ewé òmísìmísìn gogoro, oní òmísìmísìn pẹlẹbẹ, ewé ewúro ọ̀jọ́ ọ̀dà sí. Ó ti dà sí èèpo ọ̀bọ̀ ó jù sí. Ẹ̀gún igi àta, ẹ̀gún igi àràbà ó jù sí. Bó ṣe ń gun yìí, oyin la wọ́n máa fún yín gun, wọ́n máa ta oyin sí, wọ́n máa ta oyin sí. Tó bá gun tó ọ̀fọ̀ṣẹ́ kó wò mí kó jù sí. Irú ọṣẹ tó bá wù ọ́ ní òfin kó lè kó sínú ike tó bá wù ọ́. Yá àwọn ọmọ rẹ̀ máa ṣá lura, ìwọ náà máa wẹ̀ lóòrèkóòrè. Má fi ṣe ìṣeré o. Ìdí ikùn ìyọ́kù o. Mo fi Ọlọ́run bí ọ má fi ṣe ìṣeré. Tí èèyàn bá ń bí inú rẹ̀ báyìí ó kọ́rọ̀ èèyàn ha lẹ́nu tó kò ní mọ́gbà tó fi sọ jáde. Kódà àwọn tí wọ́n bá ń bínú rẹ̀ tí wọ́n bá pọ̀ ṣòṣòṣòṣò tí wọ́n sùjọ nínú wọn ọ̀rọ̀ rẹ̀ yóò sì di wàhálà alẹ́ láàrin ara wọn débi pé wọ́n pa ọ̀rọ̀ rẹ̀ tì ara wọn ni wọ́n kọjú ìjàdá. Ṣé kò jù báyìí náà lọ? Wàláì kò jù bẹ́ẹ̀ lọ. Lọ́ọ́ dán wò. Kí ni mo wí? Lọ́ọ́ dán wò.
ó di pé ó di wọ̀ ó di gbèrègbèrè wọ̀ ó tó pé àjẹbomi ìyàmú ó di pé ó di wọ̀ ó di gbèrègbèrè wọ̀ ó tó pé àjẹbomi ìyàmú. ẹ ń béèrè lọ́wọ́ mi pé sọ́mọdé lè lò ó kódà ọmọ tàbí lòòjọ́ ó lè lò ó. ẹ ń béèrè yìí pé ìgbà wo lèèyàn lè wẹ̀ kò sígbà tó bu ara tí ò lọ gbogbo ìgbà lòun ń lọ ń tiẹ̀ gbogbo kí ló pé gbogbo ìgbà ní ń lọ iṣẹ́ tó ń wò yìí yéé ṣùgbọ́n tọ́ bá rí pé ó ṣe oyin ògidì ni ó ṣe é sílẹ̀ kó pé ká gbogbo àwọn ọmọ rẹ̀ wọ́n sọ fún wọ́n sọ ìṣiṣẹ́ rẹ̀ bó ṣe rí èmi ò bẹ̀ fún onígbìyànjú ni wá o àìsàn lọ́hùn o ìràwọ̀ kan eléyìí kọ́ bí ò ṣe jọ lójú tó wọn èlò rẹ̀ ọ̀rọ̀ ra wa ó máa béèrè pé sí ọ̀dùnkún náà ni ọ̀dùnkún ni ń wí fún ọ̀dùnkún ànàmá òun ni ń wí fún tí ọ̀bá mọ̀ ànàmá. Mọ̀kànjú ọlá kí ló dé tọ̀rọ̀ ayé ẹ̀ padà wá rí bó ṣe rí yìí. Pẹ̀lú bí mo ṣe ṣàlàyé fún ọ tó pé pa abẹ́rẹ́ lókun tọ̀. Bàbá àgbà oyè mo wí bẹ́ẹ̀ lẹ́yìn àgbà jẹ́ ló tún fẹ́. Bá sọ tẹ́lẹ̀ fọ́ bá fẹ́ lọ́jọ́ ńlànà. Kò sẹ́ni tí ó sọmọ rẹ̀ ní fáwí bẹ́ẹ̀. Mo pidán ìdájà sásán. Mo dára títí àràrà mọ́lẹ̀. Bàbá ṣé kí n mọ́tàn yín gbogbo ìgbìyànjú mi pàbó ní jásì. Bàbá ayé ti sú mi. Mọ̀kànjú bó ti ṣe rí nǹkan lọ́dà. Bàgbà bá ń bọ́ ọmọ kékeré sọ̀rọ̀ tí màjèṣí ń gùn gé ọrùn bí ti rí nù. Bí wọ́n bá ní kó o pè bí ti rí wá. Gbọ́ ọba ni kò tí ì bàjẹ́ o. Bọ́ọ̀bá tún ní lẹ́nu mìíràn. Mọ̀kànjú gba nọ́mbà yìí kó o pè é. Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ayé mọ̀ sí. Ojúlówó ọmọ sẹ́yìn ní bàbá rẹ̀ tó gbé gbogbo ọgbọ́n àtinúdá táwọn àgbà fi ń dàgbà lọ́mọ rẹ̀ Lukman lọ́wọ́. Bí n bá ní tàn ọ́ kò sí gbogbo ìṣòro àbójòjò tá a bá gbé déwájú ọmọ Àyẹ́dáre tẹ́lẹ̀dùmarè ò ní fàṣírí rẹ̀ hàn àfi bí èèyàn bá déwájú rẹ̀ lóko. Bí ìrìnàjò rẹ bá wá ka mọ́rílẹ̀-èdè Nàìjíríà nọ́mbà tó pè sí rẹ̀ +234 80 32 98 32 98. Òun náà ló sì lè fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp bọ́ńbẹ nílé ni tàbí lókè òkun. Bí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bá wá wà nílùú Kútọ́nù, nọ́mbà yìí ló lè fi kàn sí wọn tí ó ṣàlàyé ibi tó ti pàdé ẹ̀. +229 54 65 1928. Fọkànbalẹ̀ mọ́sọ̀dòdò ìbànújẹ́ náà. Bọ́ ọba lè débẹ̀, ọ̀rọ̀ rẹ̀ á gbọ́ kì í sọ̀rọ̀ àwàdà. Pákó pé oníṣègùn ìbílẹ̀ akọ-ìbò ti gbóyin ajá kàkà ni. Kò sí rúrúfẹ́ àìsàn tàbí ṣòro tó dojúkọ. Tó ọba ti dọ̀dọ̀ bàbá ọgbọ́n, gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run wọ́n bá gbé fúyẹ̀. Nítorí pé Ọlọ́run gbọ́wọ́ rẹ̀ ṣèyanu. Agbára Ọlọ́run ni kì í ṣèmọ̀ èèyàn. Èdùmàrè dára ó rọ̀ wá o, ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ọmọ. A kì í bá ọmọ ẹ̀ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. Nọ́mbà tẹ́ lè fi darapọ̀ mọ́ wa òun ní fún yín yìí o. WhatsApp group ta ní ọ̀nà méjì ló kú sí. Public group 21 ni. Private group ẹ̀yọ̀kan ni. Àǹfààní méjèèjì ọ̀pápọ̀ mọ́ra wọn. Private group ẹ láǹfààní àti máa béèrè aláyín àbí àwọn iṣẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan tá a ti fílẹ̀ tẹ́ ẹ gbàgbọ́ yìí rẹ̀ dáadáa á ṣàlàyé ẹ̀ fún wa. Abẹ́ tó fẹ́ béèrè iṣẹ́ mi tí ọ̀pápọ̀ mọ́ èyí tá a ti fílẹ̀ á ṣàlàyé ẹ̀ fún wa mẹ́. Bákan náà 5,000 ẹ fi wọlé ẹ sì máa san 5,000 lóṣù èèyàn ọ̀bọ̀fẹ́dé. Bákan náà ẹ bá fẹ́ béèrè nípa ìrìn àjò yín kò papọ̀ mọ́ ẹ sanwó yẹn náà lọ́tọ̀ ni. Ẹ wá rí wọ́tọ́ bá wà níbi public láǹfààní kankan ju pé gbogbo bí ìrìn àjò ẹgbẹ́ bá sì ń lọ nìkan lẹ́ẹ̀ máa fi tí gbọ́. Ẹ gbọ́dọ̀ sẹ́ndì stíkà sínú gúrùpù ẹ gbọ́dọ̀ sẹ́ndì fídíò sínú gúrùpù báwo kí fídíò wọn dáa tó. Líǹkì èyíkéyìí ẹ gbọ́dọ̀ gbé jù síbẹ̀ ẹ bá gbé jù síbẹ̀ àtẹ̀yìn àti líǹkì tẹ ẹ bá sẹ́ndì síbẹ̀ ìtàlẹ́ bàrà yín ẹ wá gbọ́ o. Wọ́n tó bá jọ́kùnrin tó bá wọnú gúrùpù yìí má lè yàwó kiri o.
má mú nọ́mbà ẹni ẹlẹ́ni ìwọ tó bá fi obìnrin náà yé tọrọ owó lọ́wọ́ ọkùnrin ọlọ́kùnrin o yọ yẹ wá kò ní yé ẹ lẹ́ o. ẹ fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín ni àbí ìtọ́jú ara lọ́kọ̀ ọ̀jọ̀kan mo lẹ́fẹ́ ká bá yín mójútó àwa náà kọ́ o ọlọ́run mi o. gbogbo dúkìá ọlọ́run ọba tó wà nílẹ̀ yìí ẹni tó bá kẹ́kọ̀ọ́ pa rẹ̀ tí ọlọ́run sì fi yé dandan ni kó fi ṣàǹfààní fọmọ aráyé wọn bá tá a kọ́ lọ́dọ̀ àwọn tó bí wa tá a sì tún rìn káàkiri gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n fòótọ́ ọ̀nù jáwé àtàwọn ọ̀jọ̀gbọ́n tí ń fi òótọ́ ọ̀nù wàgbò tá a ṣàjọ ẹnìkan ìjúbà fògùn sínú kú àlè kó lọ́rùn àwọn tọ́kọ́ wa náà kó lọ́rùn wọ́n kọ́ wa ni káà náà sì fi ṣàǹfààní fọmọ aráyé má dé mọ́lẹ̀ o. sẹ́ndì ẹ̀ sí gbogbo èèyàn káàkiri gbogbo àgbọ̀ kódà ẹni tí ọ̀gbọ́n Yorùbá ṣàlàyé rẹ̀ fún ayé wa o kò ní yé ẹ lẹ̀ +23480 3298 3298 +23480 3298 3298 +229 5465 1928 +229 5465 1928 yẹ́yẹ gbogbo wa o kò ní yẹ lẹ́wọ̀n níta fẹ́ mo lọ lọ́wọ́ ó ṣe èyí tà fẹ́ ọlọ́run ọba yóò lè jìnnà sí wa tó afẹ́fẹ́ ẹ̀bú kò ní kọlù wá agbára ọlọ́run àti wáyé iná àníwáyé ìnira ẹ̀tọ́ ni kọ́ máa ọmọ ènìyàn kọ́ wáyé ó sì gbáyé sí rere ire ni wọ́n máa jẹ́ tiwa ire o ire kàbìtì. Kàngó lòun agogo idẹ, àwo mi ròde òde ire. Ìmúlẹ̀rẹ́ tí wọ́n láwo ìṣẹ̀ṣe, àwo méje àwo ire. Ètò àgò lọ́nà kọ́ máa wo. Ọ̀sẹ̀ ìtura olúgbòǹgbò mi, àwo méje àwo ire. Ó di pé ó di bọ̀.